gan leléyìí àwọn míì máa ń béèrè question nípa heavy petting. Ìwọ tó bá mọ̀ pé ò tí ì ṣetán láti dóko má wulẹ̀ ṣe heavy petting. Nǹkan tá à ń pè ní heavy petting nínú ìmọ̀ nípa ìbálòpọ̀ ìyẹn sexual study ó ní pé kì í ṣe wípé wọ́n fẹ́ dóra wọn o. Ọkùnrin yẹn yóò wá mú nǹkan ọkùnrin rẹ̀ àbí yóò mú okó rẹ̀ yóò mọ fi sí ẹnu ọ̀nà òbò obìnrin. Wọ́n wá mọ̀ láwọn ń ṣe heavy petting. Sọ mọ̀ wípé tí ọkùnrin yẹn bá lọ release sí ẹnu ọ̀nà òbò rẹ̀ sọ mọ̀ wípé àtọ̀ fluid ni. Then àwọn sperm cell tó ń dọmọ wọ́n máa ń swim ni wọ́n máa ń dàbí bí tadpole bí aláǹgbá. Tó bá release sẹ́nu ọ̀nà òbò rẹ̀ àwọn kinní yẹn lè rìn because despite pé ọmọkùnrin ọ̀sán ṣe nǹkan oṣù the way bí fluid nǹkan oṣù ṣe ń gbà jáde yẹn bẹ́ẹ̀ náà ni ó ṣeé ṣe fún àtọ̀ láti swim dé ibi tí ẹyin rẹ̀ wà kó sì lọ rè fertilize rẹ̀. So tó bá wá nítorí wípé kì í ṣe pé ó mú okó sínú ara rẹ̀ gangan tó ní heavy petting lẹ́ ń ṣe heavy petting lè fún ọ lóyún o lọ rè kàwé nípa rẹ̀ go and read about heavy petting. You can get pregnant through heavy petting. So nílò heavy petting kankan tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ dóra yín ẹ dóra yín tẹ́ bá mọ̀ pé ẹ dóra yín ẹ mọ̀ wulẹ̀ dóra yín ṣùgbọ́n pé ẹ ń ṣe heavy petting ẹ ń tanra yín ni o ìsídà kọ dúró kọ mọ́ tí ì ṣe tàbí kọ ṣe èmi ò ní ẹ mọ́ dì mọ́ra yín o torí ẹni tó ń fẹ́ tọ́ dì mọ́ bó ló ṣe mọ̀ bóyá ẹnu rẹ̀ rùn èmi ò ní ẹ mọ́ kíìsì ẹni ẹ bá fẹ́ ṣùgbọ́n ẹ mọ́ lọ dóra yín o ni mò ń sọ torí tó bá kíìsì rẹ̀ tọ́ dì mọ́ bó ló ṣe mọ̀ pé rùn ìyẹn ò sì nú ẹ̀ṣẹ̀ èèyàn dì mọ́ èèyàn ò sì nú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n pé tẹ́ bá lọ ń dóra yín nísìn tóyún bá ṣẹlẹ̀ èmi ò sí ń bẹ̀ so ìwọ tó bá mọ̀ wípé inú ìbálẹ̀ ló wà o sì wà nínú virgin whereby you are in virginity you are not yet defiled continue to remain a chaste torí tó bá dán wò gbogbo àwọn hormones tá a máa ń pariwo ẹnu sọ yẹn àwọn hormones yẹn they are not your mate tó bá ti bẹ̀rẹ̀ sí ní release wọn ọkàn rẹ ò so mọ́ ọkùnrin yẹn there is a science that cannot be explained tó máa bọ́ǹdì rẹ torí ẹ̀ ní ìwé mọ́ ṣe sọ yí pé ìwọ tó bá ti sopọ̀ mọ́ panṣágà àbí mọ́ harlot ó ti di ọ̀kan pẹ̀lú rẹ̀ pé when you join yourself with an harlot you become one becoming one yẹn ó ní ìsopọ̀ ní joining kì í sì ṣe bírèkì bọ̀rọ̀ ó rí àwọn ìyàwó ilé mi ọkọ wọn ń tọ́jú wọn tó ń ṣe dáadáa sí wọn ojú wọn ò tún gbébì kan ìwọ tó bá sì jẹ́ ìyàwó ilé náà tó o bá ti mọ̀ wípé ọ̀fẹ́ dó ọkọ rẹ mọ́ kúkú kókó ń bẹ̀ kọ́ ọmọ pọ̀ ti kọ́ ọ́lẹ̀ ọ̀fíṣíálì torí okó mi ìtọ́ lọ ń dóhun tó bá yá ara rí òmò pòǹgbẹ fún okó mi yẹn nǹkan tó ọ̀jẹ́ rí ìwọ̀nba ní ebi rẹ̀ ọ̀pá ọmọ tàbí kébi ọmọ ti ẹ̀ pọ̀ rárá àmọ́ nítorí pé o ti dán okó mi wò ara rí ọmọ wá béèrè okó yẹn so ntọ́ ọ̀bá jẹ rí there is an extent tára rẹ tí yóò fi béèrè rẹ̀ mọ́ so ntọ́ bá mọ̀ pọ̀ tí ṣetán láti take responsibility rẹ̀ mọ́ lọ rèé bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n tọ́ bá mọ̀ pọ̀ ọmọkùnrin dúró rẹ̀ àwọn míì sì wà tí wọn ò mọkùnrin ṣùgbọ́n tí ó jẹ́ pé wọn ò ní rí ẹ̀jẹ̀ ní ọjọ́ tí wọ́n bá kọ́kọ́ mọ ọkùnrin ẹ̀jẹ̀ nìkan kọ́ lèèyàn fi mọ̀ pé obìnrin wà nínú ìbálẹ̀ penetration obstruction pé tí ọkùnrin bá fẹ́ wọlé ara obìnrin yẹn máa dí débi wípé nígbà míì gan kìí ṣeé ṣe níjọ́ yẹn míì wà tí wọ́n gbéyàwó tẹ́ pé kìí ṣe ọjọ́ ìgbéyàwó yẹn gangan ní ara rẹ̀ wọlé sí ara rẹ̀ bọ́kùnrin bá sì ṣe ní sùúrù sí pẹ̀lú obìnrin ni ó dìtámì bóyá obìnrin ó rí ẹ̀jẹ̀ so nígbà míì kì í ṣe bóyá ẹ̀jẹ̀ kan tí ó wà pọ̀ yanturu táwọn àmọ́ tí gbogbo ilẹ̀ á wá kún ó kàn lè jẹ́ kékeré so lẹ́yìn eléyìí bóyá a máa ìdí ẹ̀ ṣe bóyá mo ti ń tèkì àwọn studies kan nípa bá a ṣe lè gba ìbálẹ̀ lára múndíá tí ò tiẹ̀ ní rí àwọn ìpalára tára rẹ̀ ò ní wúndì á try láti ṣe àwọn studies yẹn then I will bring it to us. Ẹ má gbàgbé Ọ̀yọ́ model alternative therapy wọ́n ń ta àwọn àgbo tí ó bá yín fọ gbogbo infection gbogbo ìdọ̀tí ara yín pè wọ́n sí orí 08068220707 then Ìtọ́sọ́nà TV mo ti share link wọn lórí page ẹni tẹ́ bá fẹ́ ṣe birthday shout out tẹ́ bá fẹ́ kí àwọn olólùfẹ́ yín tàbí fẹ́ ṣe ewì tẹ́ fẹ́ ṣe fún yín àbí fẹ́ ṣe fọ́kọ yín àbí ìyàwó yín kàn sí Ìtọ́sọ́nà TV ní orí Facebook Ìtọ́sọ́nà TV ní page name wọn bá ti ẹ lè DM wọn náà so that ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tí ẹ bá fẹ́ ẹ ṣeun gan ni thank you.